bàbá mẹ́gbọ́. Gbogbo ọ̀rọ̀ orí sojú èké o. Gbogbo ọ̀rọ̀ orí sojú èké o. Hey, sister, please, ẹ jọ̀ọ́ ẹ wá. O mọ fèsì níbì kan. Èmi ò mọ̀ yín o. Familiar. Family, ṣe family mi. No, as in, ẹ mọ Mr. Gold. Ọ̀gá mi nù, ẹ mọ̀ mi. Exactly. I thought as much. Èmi ni teacher tí mo wáṣẹ́ wá sí ọ̀dọ̀ yín is it not the last 3 weeks. Níjọ́ òní. Ẹ jọ̀ọ́, mo máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wípé Mr. Gold pé wọ́n lówó lọ́wọ́ gan, pé wọ́n lówó lọ́wọ́, wọ́n dẹ̀ máa ń fún ẹ̀yin òṣìṣẹ́ wọn ní owó gidi. Ẹ parọ́, ọ̀gá mi lówó gan. Ọ̀gá mi lówó. Ibi tó ọ̀gá mi lówó dé. Lóòrọ̀ ọjọ́ kan, àwọn ọkùnrin géńdé 6 wọ́n wọlé sọ̀gá mi wá. Portfolio ńlá ló gbé dání. Tẹ́tí sínú tí wọ́n sì báyìí. Bọ́ńdù owó ńlá ní bẹ́ẹ̀. Tó wá mọ̀ kan tó máa ṣe fún mi nísìnyí. Ṣé believe pé láti ìgbà yẹn tí náà mi ò tí ì ríṣẹ́, so mo wá fẹ́ jẹ́ kí ẹ bá mi dá ọgbọ́n mi ò wọ́n bẹ́ ṣe máa ṣe tí máa fi ríṣẹ́ ṣe lọ́dọ̀ Mr. Gold. Tó bá jẹ́ ti sẹ́hùn ẹ̀dúró kò sọ́fẹ̀ o, sẹ́fún lówó. Bí mo ṣe wà yìí, mo fẹ́ gba 5,000 naira lẹ́yìn, ó fẹ́ yá mi ní o, but màá fún yín ní 2,000 naira nínú ẹ̀. Ẹgbẹ̀rún méjì ni o. Iṣẹ́ ti di ṣíṣe. Ọ̀dà. Mi ì mọ bí ẹ ṣe máa bá mi ṣe, ẹ máa dá ọgbọ́n kì í ṣáà ti ríṣẹ́ ṣe lọ́dọ̀ ọ̀gá yín. Tí mo bá ti ríṣẹ́ ṣe, ó ti tán, màá máa fún yín ní 2,000 ní every month. Ẹ dùn náà, àbí gbogbo owó tẹ́ fẹ́ lọ gbà lọ́wọ́ rẹ̀ yìí, ẹ fún mi gbogbo ẹ̀ kí lè bá yín ṣe dáadáa. No, ẹ má lọ síbẹ̀ yẹn. Nínú 5,000 naira yẹn, what I can do is that I will give you 3,000 naira. 3,000. Ẹgbẹ̀rún kan tó ti lé ẹgbẹ̀rún méjì, ẹgbẹ̀rún mẹ́ta. Ṣé ti di ṣíṣe? Thank you. Congratulations, ẹ ti rí iṣẹ́. Ẹbí sátísà. Ó ti gbà o. Ẹ má gbàgbé o. Ẹ má wọrí. That's good. Ó ti gbà o. 1 week after. Maru, o rán mi létí tá bá ti kúrò ń bí báyìí. Àmọ́ máa sọ fún Mo fẹ́ dé bank. Tá bá ti kúrò lọ́dọ̀ mechanic, mo máa dé bank. So, o rán mi létí pé mo fẹ́ dé bank. Mo lè gbàgbé o, ṣé mo pé nǹkan tó wà lórí mi pọ̀. mo máa sọ fún Rán mi létí pé mo fẹ́ dé bank tí bá ti kúrò ń bí. Tó o bá fi rán mi létí, ṣé o ní owó tí mo fẹ́ gbà yẹn, mo máa fi sanwó oṣù gbogbo yín. Tó o bá dẹ̀ ti rán mi létí, o ò gbowó oṣù nìyẹn. Má ṣe báyìí náà, ọ̀gá. So tí bá ti kúrò ń bí, rán mi létí pé ọ̀gá. Ó máa rán yẹn tí mi ní gbàgbé. Mo fẹ́ dé bank o. Ọ̀gá, you waiting for Man U match yesterday? Man U match. Yes, but you mean Man U fans. Ẹ fẹ́ jíṣẹ́ fún mi. Ẹ lálejò tí olóhùn wá ṣẹ ẹ mọ́ lè dànù o. Èbò fún owó àtọ́lá ní kó bọ̀ ọ́ mọ́ lè dànù o. Sọ́gbọ́ ọmọ mi, sọ́ọ́dẹ gbọ́ ọkùnrin ní ọmọkùnrin. Ó fẹ́ wá ṣe wá sọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni. Kí má lè dànù. Sọ́gbọ́ dàbọ̀ ìrànbọ̀. Tó bá ti dé kí má le. Sẹ́límọ̀ wo? Sẹ́límọ̀ ọmọọṣẹ́ mi. Àgbàlagbà lélẹ̀ arúgbó ni. Ọ̀gá mi, no, me I look around where people I Solimani. Pè náà pé. Mama, ẹ wá gbà owó. Mo fẹ́ fún yín lówó, ẹ wá gbà. Umaru, ìyá arúgbó. Ọ̀gá ẹ má bínú ọ̀gá dákun. Àti àmì Solimani ọ̀gá. Dákun. Olórí ibú.